lẹ́yìn awuyewuye tó ṣẹlẹ̀ sí gbajúgbajà òṣèrébìnrin tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún oríṣiríṣi àwọn èèyàn pàápàá àwọn òṣèré tíátà lásìkò ìní Bíọ́lá Adébáyọ̀ ti ètò ẹ̀ tó máa ń pè ní Talk to Be lẹ́yìn awuyewuye tó ṣẹlẹ̀ sí lórí ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe fún gbajúgbajà òṣèrékùnrin aláwàdà ní James Ọlárẹ̀wájú Omiyinka ẹni tó gbajúmọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà. Níṣe ni agbẹnusọ olórí ọmọ ọba akilẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ máyégún ilẹ̀ Yorùbá tó sì tó jẹ́ gbajúmọ̀ àgbà olórin fújì Alhaji Abdulwasiu Ayinde Marshal Anífowóṣe ẹni tí ó gbajúmọ̀ sí K1 The Ultimate èèyàn ọ̀gbẹ́ni Kúnlé Rasheed ẹni ó mà ti ránṣẹ́ sí Bíọ́lá Báyọ̀ tó jẹ́ kó di mọ̀ fún yín pé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí kó lọ pa iṣẹ́ ìfọ̀rọ̀wérọ̀ tó ń ṣe tì tàbí bẹ́ẹ̀ kọ́ kó lọ gba àgbà oníròyìn tí ó mọ iṣẹ́ ìròyìn dáadáa láti máa tọ́ sọ́nà nínú iṣẹ́ ìròyìn tí ó fẹ́ yàn láàyò. Ẹ rántí pé láti bí ọdún mélòó kan sẹ́yìn ní Bíọ́lá Báyọ̀ ló ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún oríṣiríṣi àwọn èèyàn, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn òṣèré tíátà ẹgbẹ́ ẹ̀ ló pọ̀ jù nínú àwọn tí ó máa ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ìní awuyewuye ńlá ó mà dìde sí Bíọ́lá Báyọ̀ èyí tí ò tí ì fẹ́ dìde sí orí látìgbà tó ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fáwọn èèyàn nígbà tí ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún Bàbá Ìjẹ̀ṣà tí wọ́n jù sẹ́wọ̀n láti ọdún 2021 lórí ẹ̀sùn wípé ó ṣe ọmọ ọdún 14 tó jẹ́ ọmọbìnrin ó ṣe níṣekúṣe pẹ̀lú bó ṣe fi kọ́kọ́rọ́ mọ́tò tó ń kì bọ abẹ́ ọmọbìnrin náà, eléyìí tó jẹ́ kí Bàbá Ìjẹ̀ṣà kí ó jẹ́ pé ọdún tí ó kọjá ó ṣẹ̀ṣẹ̀ jáde ní ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n nígbà tí Bàbá Ìjẹ̀ṣà tí ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ àkọ́kọ́ látìgbà tó ti jáde lọ́gbà ẹ̀wọ̀n orí ètò Talk to Be Bíọ́lá Báyọ̀ ọkùnrin náà ló ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ níbẹ̀ sì ni Bàbá Ìjẹ̀ṣà ló ti ṣàlàyé lóríṣiríṣi bó ṣe jẹ́ pé àkóbá àdábá ọ̀rọ̀ ọgbà ẹ̀wọ̀n tó lọ tó jẹ́ kó di mọ̀ wípé gbogbo nǹkan tí wọ́n parọ́ ẹ̀ mọ́ òun kì í ṣe kò sí ẹ̀ tí òun ṣe níbẹ̀. Ó ní wọ́n kàn jẹ́ kóun lọ jìyà ìmọ̀dé fún odidi bíi ọdún 5 ní ọgbà ẹ̀wọ̀n ni, tó sì jẹ́ pé bí ìfọ̀rọ̀wérọ̀ bó ṣe jáde làwọn ayé mà yíjú sí Bíọ́lá Báyọ̀ tán bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kò ọ̀rọ̀ sí, kódà èèpè ràbàǹdẹ̀ náà tó fi ránṣẹ́ sí pé ó ń ṣàtìlẹ́yìn fẹ́ni tó ń fipá bá ọmọdé sùn. Nígbà tọ́rọ̀ ẹ̀ sì lágbára Bíọ́lá Báyọ̀ ló máa padà lọ tọrọ àforíjì tó jẹ́ kó di mọ̀ pé kì í ṣe pé òun ṣàtìlẹ́yìn fún Bàbá Ìjẹ̀ṣà o, kódà ó lóun ò mọ̀ pé kò ní wá tọrọ àforíjì, òun ò mọ̀ pé yóò tó wá máa gbèjà ààrẹ ni. Ṣùgbọ́n ṣá o, nígbà tí ọ̀rọ̀ yìí tó lágbára tí Bíọ́lá Báyọ̀ tó ti yọ fídíò ìfọ̀rọ̀wérọ̀ náà kúrò agbẹnusọ Wasiu Ayinde Kúnlé Rasheed nínú àpilẹ̀kọ tó kọ ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ Rí ló ti gba Bíọ́lá Báyọ̀ nímọ̀ràn pé kó fi iṣẹ́ ìfọ̀rọ̀wérọ̀ sílẹ̀ o. Ó ní gẹ́gẹ́ bí oníròyìn tí òun ní ẹ̀kọ́ ìròyìn, ó ní iṣẹ́ Bíọ́lá Báyọ̀ bó ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún yàn kò nílò láti tọrọ àforíjì lọ́wọ́ ẹnikẹ́ni nítorí pé iṣẹ́ ló ń ṣe, tó sì ní ilé ìfihàn pé Bíọ́lá Báyọ̀ ò mọ̀ nípa iṣẹ́ ìròyìn rárá. Ó ní fún ìdí èyí kò fiṣẹ́ náà sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ kó lọ wá àgbà oníròyìn tí ó jẹ́ olùdámọ̀ràn tí ó máa tọ́ sọ́nà lórí iṣẹ́ tó yàn láàyò.